ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire Ìwòye l'Ógùn State ogun àwọn Fúlàní ti wọlé o. Ìwòye ní Ògùn State ogun àwọn Fúlàní ó ti wọlé. Ariwo tá ń pa fún gbogbo ẹ̀yàn ọmọ káàárọ̀ oòjíire látẹ̀yìnwá lélẹ̀ ìbàyè o. Ṣé ti rí ní ìsìn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ìwòye ní Ògùn State. Ọlọ́lá jùlọ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ẹ má wo àwọn ọmọ wa níran o, ẹ má wo àwọn èèyàn wa níran. Àwọn Fúlàní wọ́n ti pe ogun, wọ́n ti ń pa àwọn èèyàn wa ní Ìwòye l'Ógùn State lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo nífẹ̀ẹ́ ẹni tí mo fẹ́ play fún wa tẹ́lẹ̀ bá àbọ̀ lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo gbé wá ìta, tẹ́lẹ̀ bá mo lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo gbé wá ta. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá darapọ̀ mọ́ lórí ètò yìí ẹ bá wa pín ètò kọ́ lọ dáadáa, kọ́ lọ bá wa kan gọ́vnà Dàpọ̀ Abíọ́dún lára àti DPO àti kọmíṣánná Ògùn State àti gbogbo àwọn senate president l'Ógùn State kó jùlọ kàn wọ́n lára tí wọ́n ètè bá wa rescue àwọn èèyàn wa táwọn Fúlàní fẹ́ ṣe ń jàǹbá, táwọn Fúlàní fẹ́ jẹ́ ń jàǹbá. Ìròyìn tá a mú wá fún yín ìròyìn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni o, kì í ṣe Ògùn State nìkan o, ìtún ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn náà. Kì í ṣe Ògùn State nìkan ni àwọn Fúlàní ti ń dà wá láàmú o, wọ́n tún ń dà wá láàmú ní Ìṣẹ́yìn náà. Kí ló dé? Kí nìkan tá ara ń gbà àwọn Fúlàní ìgànnà? Kí nìkan tá ara ń gbà wọn? Láyé Buhari bí ó ṣe ń pa wá náà ní tí wọ́n ń jí wa gbé, tí wọ́n ń bèrè lọ́wọ́ wa, tí ní Buhari fi lo 80 years lórí ipò. Àwọn Fúlàní wọn ò fẹ́ lọ́hùn sílẹ̀ o, wọn ò fẹ́ lọ́hùn sílẹ̀. Ariwo tá a pa náà ní títí tí Buhari fi lo tẹ́nu ẹ̀ tán. Bàbá wa Tinubu débẹ̀ ní ìsìn the same thing iná ìrọ̀dún ń ṣẹlẹ̀, the same thing iná ìrọ̀dún ń ṣẹlẹ̀. Tá a bá sọ̀rọ̀, tá a bá wí, tá a bá pa owó ẹ̀sọ́ pé àwọn security ẹ̀ ń provide security, ọ̀nà wo lẹ̀ wá ń gbà bí provide security lẹ̀ fi ń secure wa báyìí? Ọ̀nà wo ní ẹ̀yin ọba wa ẹ ti sùn tẹ́tẹ́rẹ́ jù? Àwọn Fúlàní ẹwà tó ń fi wá dá lórí ilẹ̀ bàbá aláwa. Ẹ wo ìwà burúkú tí wọ́n wù fún wa lórí ilẹ̀ wa. Ṣé àwa lè wù ìwà yìí tí wọ́n wù fún wa yìí sáyé lọ wù lórí ilẹ̀ wọn lọ́hùn? Ṣé a lè dánwò ẹ̀wò lórí ilẹ̀ wọn lọ́hùn? Kí ló dé? Ẹ mọ̀ wò wá hàn, ẹ mọ̀ yẹ káwọn Fúlàní wọn pa wá tán, ẹ mọ̀ yẹ kí wọ́n pa wá tán lórí ilẹ̀ wa. Ẹ tètè bá wa wá nǹkan ṣe sí i, ẹ tètè bá wa wá nǹkan, ẹ mọ̀ yẹ kí wọ́n pa wá tán lórí ilẹ̀ wa. Ìròyìn tí mo mú wá yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ìwòye l'Ógùn State ní ìṣẹ̀lẹ̀. Ẹ dẹ̀ ń play voice note síta fún yín kí á jọ fi tá a wá gbọ́. Kẹ́mọ̀ bóyá òfegè ni mo mú wá ìta fún yín. Ìròyìn tí mo mú wá kì í ṣe ìròyìn òfegè o, ìròyìn confam ni. Ìròyìn confam òun ni mo mú wá síta fún gbẹ̀yìn ọmọ káàárọ̀ oòjíire. Gbogbo ẹ̀yin akíkanjú, gbogbo ẹ̀yin àmọ̀tẹ́kùn, ẹ tètè bá wa dìde sọ́wọ́ yìí. Ẹ mọ̀ yẹ kí wọ́n pa àwọn èèyàn wa tán níwòye o. Ẹ mọ̀ yẹ kí wọ́n pa àwọn èèyàn wa tán ní Ìwòye. Kì í ṣe Ìwòye nìkan ló ti ń ṣẹlẹ̀ o, ó ń ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn náà. Kí lára ń gbà wọn? Kí nìkan tá ara ń gbà wọn gan-an? Sáré gọ́mọ̀ṣe tí wọ́n ní. Àní aṣọ à ń parọ́ pé àáfà àwọn Fúlàní tí wọ́n ń dà wá láàmú lórí ilẹ̀ wa mọ́. Wọn ò yẹ káwọn bàbá wa iye òkò dá mọ́. Lọ́fà tó ń jẹ́ fi wọ́n kàkà káwọn ìjọba tí wọ́n provide security fún wa, wọ́n tún ń dákú ṣòro wa ni. Kí ló dé? Wọ́n tún ń dákú ṣòro wa ni. Kàkà kí wọ́n provide security tí ó fún àwọn bàbá àwọn àgbẹ̀ ní ọkàn balẹ̀ láti lọ mọ́ lóko, láti lọ mọ́ oko dá. Irọ́ ni, wọ́n tún ń dákú ṣòro wa ni. Ní ìṣẹ̀lẹ̀ yìí
ló ti ṣẹlẹ̀ yìí ní Ìwòye àdáhùn Fúlàní ń dá níwòye òun ni ẹni ká gbé síta kí gbogbo akátó fi dá wa gbọ́. ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ mẹ́jọ àtàwọn tá a mọ̀ pé a ṣe tán tá a dára lójú tá a nímọ̀ retí pé kí ni ó gbé wa débẹ̀ kí ni ó ṣe. tẹ́ ẹ bá ṣàkíyèsí láti bí ìjẹta sí jẹrin nísìn òun ni prógráàmù kan ti ń lọ nígbà tá a ti wọlé sí ìlú Mẹ̀kọ tí Olúwàmí ti wá tí wọ́n ti kidnap ẹnìkan tó ń gbọ́ pé Olúwàmí wá wọ́n dẹ́ni yẹn wọ́n fi ilẹ̀ wọ́n dówó padà ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ti kó àwọn mẹ́ta kan àwọn mẹ́ta tí wọ́n wá kó nílùú Ìwòye òun ló jẹ́ káwọn ọ̀dọ́ ìlú yarí gbogbo iná lẹ́tì rí àwọn ọ̀dọ́ ìlú. ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ níwòye a sọ wípé ìwò tá a ń bú wá fún yín ta yìí kì í ṣe ìròyìn òfégè o ìròyìn kò kọ̀ǹfàmù ni o ẹ̀ẹ́dẹ̀ bá wa pé ètò ìkọlọ dáadáa o kọlọ kan àwọn ọtọ́rítì kọlọ kan gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún lára kọkàn kọmíṣánná of Ogun State kọkàn lára kọkàn àwọn Àmọ̀tẹ́kùn kọlọ kan wọn lára gbogbo àwọn security personnel ẹ tètè bá wa pé ètò yìí kọlọ kan wọn lára ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ níwòye òun la mú etí gbọ́ yín o ìròyìn tí ń ṣẹlẹ̀ ìwà táwọn Fúlàní ń wù tí wọ́n wù níwòye òun la mú etí gbọ́ yín ẹ mọ̀ lè dáadágun lásì ẹ mọ̀ wo àwọn èèyàn wa níran ẹ mọ̀ lè kọ́ pa wọ́n tán orílẹ̀ wa la wà kọ́ ẹ̀kọ́ tó mọ̀ bà wá. àwọn ọ̀dọ́ ìlú yarí wọn wọnú igbó tí wọ́n ní wíwọnú igbó tí wọ́n yìí àwọn àmì náà fún wọn ní ìkúnlọ́wọ́ ṣùgbọ́n ní báyìí bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó yẹ kí n ti ṣe kíní látàárọ̀ but kò sí nẹ́tíwọ̀kì gbogbo bí tá a wà yẹn mo ṣe róòlì ọ̀fẹ́ àti jáde pẹ̀lú àwọn ọmọ bíi mélòó kan tá a jọ wọlé tá a jọ ń jáde padà bọ̀ mo débi tí nẹ́tíwọ̀kì ti wọlé ni mo ṣe ń ṣe gbólóhùn yìí sínú ilé kó káàkiri ẹni bá ti dára rẹ̀ lójú ẹ jẹ́ ká jọ wọlé sí ìlú Ìwòye ká gba Ìmẹ̀kọ wọlé Fúlàní ti kógun dé o a sì ti ń gbọ́ tipẹ́tipẹ́ náà. Fúlàní ó ti kó ogun dé wọ́n ti kó ogun dé ìlú Ìwòye lọ́wọ́lọ́wọ́ táwa ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin ajìjàǹgbara fún ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ tètè táwa ṣàṣàkẹ́lẹ̀ gba àwọn èèyàn wa kalẹ̀ àsìkò ti tó wọ́n sọ pé àwọn ti pawó fáwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ò dá wọn lóhùn sẹ́gbẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì pé alábòdè ni wọ́n sẹ́gbẹ́ wọn ń pàbòdè fún wa sẹ́yìn pé wọn ò fẹ́ ìrọ̀rùn fáwọn ọmọ ìlú ẹ̀yìn àwọn Fúlàní ni wọ́n wà tó bá rí bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ń pa wá wọ́n ń jí wá gbé wọ́n ń bèrè owó láti jọ yìí àwọn ọmọ ìlú sì ń pariwo wọn fún síta fún yín gbé ìgbésẹ̀ kankan gbé ìgbésẹ̀ kankan sọ ẹ kó rí bẹ́ẹ̀ sọ pé aṣojú àwọn ọmọ ìlú lẹ jẹ́ ń sọ pé aṣojú àwọn ọmọ ìlú lẹ jẹ́ wọ́n sì ń pa wọ́n wọ́n jí wọ́n gbé wọ́n ń gba ransom gbé ìgbésẹ̀ kankan kódà gbogbo ẹ̀yin ajìjàǹgbá gbogbo ẹ̀yin jagunjagun tẹ́ ẹ tó tán tẹ́ ẹ fẹ́ kí ìran yan parẹ́ tẹ́ ẹ fẹ́ ká parẹ́ tẹ́ ẹ fẹ́ káwọn Fúlàní yan pa wá tán abẹ́yìn ni àrọ̀ yìí ni ẹ tètè dìde ẹ mọ̀ wo àwọn èèyàn wa níran ẹ tètè lọ́ bá dólẹ̀ mí wọn ní ìlú Ìwòye ogun Fúlàní ti wọlé o ogun Fúlàní ó ti wọlé. Ogun State ní nǹkan ó ti bẹ̀rẹ̀ ó ti wá dé báyìí o ó ti dé báyìí o Fúlàní ti kógun dé tọkọtọkọ tìbọn tí gbogbo nǹkan ìjà ni wọ́n kó dé. ẹ káà pàtó nẹ́tíwọ̀kì nídàgùn ẹ bá wa ká lọ ẹ bá wa pèdò tẹ ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like ẹ mẹ́ẹ̀ká àwọn èèyàn flag wa ìròyìn yàjọ́jọ́ òun ni amúetí gbọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ bá yẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa ẹ sì máa ń gbàgbé láti bá wa like láti bá wa love ẹ ìròyìn yàjọ́jọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìwòye l'Ógùn State òun la amúetí gbọ́ yín o ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ìlú Ìwòye nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn náà gbogbo ẹni màá play fún yín lẹ́ẹ̀fẹ́ dára yín gbọ́. bàbá àgbà kan tí wọ́n jẹ́ jagun ọdẹ ìlú Ìwòye wọ́n ti pa kan nínú àwọn ọmọ rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so
kí n lè ní oore ọ̀fẹ́ láti pè wípé ó yá gbogbo wa pátápátá tá a sọ pé ilẹ̀ Yorùbá kódà gan tí a bá wọlé bẹ́ẹ̀ tán tó bá ti fẹ́ gbìnàyà ju bó ti ṣe lọ Ọ̀yọ́, Ògùn, Èkó, Oǹdó, Kogi, Kwara ẹ balẹ̀ ọba jẹ́ kẹ́ ẹ ba àti Fúlàní àti Haúsá tí bá ń bẹ ń lù ká bẹ̀rẹ̀ sí ní ẹ̀yà. ó ti ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ má yẹ ká wọ àwọn èèyàn wa níran o. state ìlànà Ògùn state ìlànà ẹjọ́. ó ti ṣẹlẹ̀ o ẹ má yẹ ká wọ àwọn èèyàn wa níran o. ó ti ṣẹlẹ̀ ó ti get started báyìí o àwọn Fúlàní ti kógun wọlé o wọ́n ti kó ogun wọ ìlú Ìwòye báyìí o ẹ má yẹ ká wọ àwọn èèyàn wa ràn o abẹ́yìn ni àwọ̀ yìí ni o gbogbo ẹ̀yin jagunjagun wa ẹ tètè lọ́bọ̀ wa dólẹ̀ mí àwọn èèyàn wa nílùú Ìwòye ìròyìn àjóyàjó tí mo ní kí mú ẹtí gbọ́ yìí lélẹ́yìí o ìròyìn lè kí ń ṣe ìròyìn òfégè o kọ̀ǹfàmù ni o kọ̀ǹfàmù ni o abẹ́yìn ni àwọ̀ yìí ni o ẹ má dágun lásì ìròyìn tí mo gbé wàtà fún yìí o ẹ má dágun lásì o kì í ṣe ìròyìn òfégè o mo bẹ̀yìn ni mo wọ̀ yìí ni o ìròyìn confam òun ni mo mú wá síta fún gbogbo yín ẹ tètè bá wa pín ètò ìkọlọ dáadáa kọlọ kan gbogbo àwọn tí ó yẹ kí ètò ìkọkànlá kọlọ kan wọn lá láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìwòye ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni o. àwa wọ́ọ̀rì ọ̀tá bá mọ̀ra wa ní ọ̀tá dára lójú ẹ wá fún wa ní support ní Ìwòye. ṣe gbọ́. ní Ìmẹ̀kọ Àfọ̀n local government wọ́n ti pa kan náà àwọn boys wa. Ìmẹ̀kọ Àfọ̀n local government Fúlàní ti kógun wọlé ní ṣẹlẹ̀. ti pa kan náà àwọn boys mi. ṣe gbọ́. Ògùn state fẹ́ lódò Ògùn state fẹ́ lódò mo kí gbogbo ilé ẹjọ́ gbogbo warriors pátápátá ẹjọ́ ẹ jẹ́ ká jáde o ẹ jẹ́ ká jáde ẹjọ́ torí Ọlọ́run nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìmẹ̀kọ Àfọ̀n lọ sí òkè bẹ́ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò dára àwọn Fúlàní tí kò gùdé o wọn bá wọn ṣeré bẹ́ẹ̀ ara wọn bá wọn ṣeré o nítorí pé àwa ṣe jáde wá sí ìta báyìí ni ó ti yẹ yín so ta lè fi rí network láti lè sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wọlé síbẹ̀ gbogbo àwọn warriors pàápàá ẹ jẹ́ ká wọlé síbẹ̀ Ògùn state ní Ọ̀yọ́ state ní Èkó ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wọlé síbẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ètò ní sí. ọmọ Yorùbá ẹ káàbọ̀ padà nẹ́tíwọ̀kì yẹn ni o mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni o ẹ bá wa pín ètò kọlọ dáadáa ẹ bá wa pín kọlọ dáadáa mo bẹ̀ yín ní jáde gbọ́ ẹ bá wa pín kọlọ kan àwọn ẹni tó yẹ kọkànlá o àgàgà kábíyèsí àtàwọn baálẹ̀ tó wà ládùúgbò yẹn kó lè bá àmọ́ kan tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn. ìgbà tí yẹn ń pa àárín Àtìbà local government lónìí Àtìbà local government odò Ògùn ló dàbí epo làwọn láàrin tí yẹn ìgbà tí yẹn ń pa adìẹ gbogbo àwọn àbá àtú. ẹ kálẹ́ ẹ káàsán ẹ kọ́lẹ̀ nínú ìfẹ́ lódà papọ̀ akẹ́kọ̀ọ́ ọjọ́ ọmọ Yorùbá kò sẹ́nibọ̀ tó response ọwọ́ yẹn púpọ̀ láti lè support wọn bẹ̀ wọ́n ti pàkọ́nù boys alẹ́ yìí o wọ́n ti pàkọ́nù báyìí alẹ́ ẹ̀mí báyìí sọ̀rọ̀ báyìí wọ́n ti pàkọ́nù lẹ́bàá yìí o ẹ báyìí máa mobilize láti wọ ìlú yẹn wọ́n ní láti wọnú kó ti wọnú gbó báyìí tí wọ́n báyìí tó ń parí wọ̀dà abúlé yẹn báwọn ṣe máa mobilize láti wọlé síbẹ̀ ní kókó báyìí ẹjọ́ àfẹ́ ẹjọ́ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí báyìí máa plan pápákọ̀ táwọn ẹ̀rọ wọ́ọ̀rì. ṣé àtòkù Ọ̀yọ́ wọn wá ṣe mítìrì ní wá rán àwa wá láti wá ṣàlàyé fún gbogbo olépètọ ó ti dójú ẹ̀ báyìí o wọ́n sì láwọn tí ń pariwo fúnjọba náà ìjọba ọ̀yà sọ̀rọ̀ yìí. tẹgbọ́ wọ́n ń pariwo fúnjọba ìjọba ọ̀yà sí ọ̀rọ̀ yìí wọ́n sì sọ pé àwọn ọmọ ìlú làwọn ti jọba lé lórí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ń ṣèjọba láwọn ọmọ ìlú lórí àwọn Fúlàní tí ń pa wọ́n jí wọ́n gbé gbé ìgbésẹ̀ rẹ̀ kan ẹ wá ní ká mọ̀ òwòrán àbí ẹni káwọ́ ká lọ́dún tó wá sílẹ̀ títà lòbò kó wọ̀ á lè gbà fún yín gbogbo ẹ̀yin jagunjagun tẹ́ fẹ́ kí ilẹ̀ káàrọ̀ òjíire kó gba ìtúsílẹ̀ lọ́wọ́ Fúlàní ẹ tètè lọ́ba adólẹ̀ mí àwọn tí àwọn Fúlàní fẹ́ gbógun jà o abẹ́yìn ni o ìròyìn tá a mú wá fún yìí kì í ṣe ìròyìn òfegè o ìròyìn kó kọ̀ǹfàmù ni o ìròyìn tó kọ̀ǹfàmù ni o.
kó wọlé sí ìfẹ́lódùn àpapọ̀ general gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá àsìkò ti tó o ẹ jẹ́ ká dìde báyìí ẹni bá lọ́mọ ogun kan 2 3 4 5 6 7 8 àtàwọn tá a mọ̀ pé a ṣe tán tá a dára lójú tá a ní mọ̀ retí pé kí ni ó gbé wa débẹ̀ kí ni ó ṣe kí ni kan ogun ti dé tẹ́ ẹ bá ṣàkíyèsí láti bí ìjẹta sí jẹrin nísìn òun ni prógráàmù kan ti ń lọ nígbà tá a ti wọ. ẹ má bínú jà èèyàn wa nẹ́tíwọ́ọ̀kì yẹn ń dà mí láàmú ni ẹ má bínú ọ̀ya ẹ má bá wa kálọ àbẹ̀pẹ́ mọ́ lórí ètò ìròyìn tá a ní ká mú wẹ́tì gbọ́ yín náà ni o àbẹ̀pẹ́ mọ́ o gbogbo yẹn tẹ́ bá sì da àkọ́ mọ́ wa ẹ bá wa pín ìròyìn tá a mú wa ẹ bá wa pín kó lọ dáadáa kó lọ kàwọn èèyàn wa lára àwọn tó yẹ kó kàn lá kó lọ kàn wọ́n lára kó lè bá a mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìwòye lógùn state lọ́wọ́lọ́wọ́ báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. kì í ṣe Ìwòye nìkan tí ń ṣẹlẹ̀ o àdúgbò pé tí ń ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn náà gbogbo ẹlẹ́gbọ́ gbogbo àpàtà lẹ́fẹ̀ẹ́ tá a yín gbọ́. filẹ̀ wọ́n dówó padà ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ti kó àwọn mẹ́ta kan àwọn mẹ́ta tí wọ́n wá kó nílùú Ìwòye òun ló jẹ́ káwọn ọ̀dọ́ ìlú yarí gbogbo yín náà lẹ́tì rí àwọn ọ̀dọ́ ìlú yarí wọ́n wọnú igbó tí wọ́n ní wíwọnú igbó tí wọ́n yìí àwọn àmì náà fún wọn ní ìkúnlọ́wọ́ ṣùgbọ́n ní báyìí bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó yẹ kí n ti ṣe kíní látàárọ̀ but kò sí nẹ́tíwọ̀kì gbogbo bí tá a wà yẹn mo ṣe róòlì ọ̀fẹ́ àti jáde pẹ̀lú àwọn ọmọ bíi mélòó kan tá a jọ wọlé tá a jọ ń jáde padà bọ̀ mo débi tí nẹ́tíwọ̀kì ti wọlé ni mo ṣe ń ṣe gbólóhùn yìí sínú ilé kó káàkiri ẹni bá ti dára rẹ̀ lójú ẹ jẹ́ ká jọ wọlé sí ìlú Ìwòye ká gba ìmẹ̀kọ wọlé Fúlàní ti kógun dé o a sì ti ń gbọ́ tipẹ́tipẹ́ náà pé Ogun State ní nǹkan ó ti bẹ̀rẹ̀ ó ti wá dé báyìí o ó ti dé báyìí o Fúlàní ti kógun dé tọkọtọkọ tìbọn tí gbogbo nǹkan ìjà ni wọ́n kó dé mò ń padà bọ̀ wọ́n ti pa kan nínú àwọn ọmọ rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so kí n lè ní oore ọ̀fẹ́ láti pè wípé ó yá gbogbo wa pátápátá tá a sọ pé ilẹ̀ Yorùbá kódà gan tí a bá wọlé bẹ́ẹ̀ tán tó bá ti fẹ́ gbìnàyà ju bó ti ṣe lọ Ọ̀yọ́ Ògùn. dáadáa lójú ẹ wá fún wa ní support ní Ìwòye ní Ìmẹ̀kọ Àfọ̀n local government wọ́n ti pa kan náà àwọn boys wa. Ìmẹ̀kọ Àfọ̀n ló ṣẹlẹ̀ o. àwọn Fúlàní ti kógun wọlé yìí tí ti pa kan náà àwọn boys mi. ṣé ẹ ti gbọ́. Ogun State fẹ́ lòdù Ogun State fẹ́ lòdù mo kí gbogbo wa nílé aláyọ̀ yìí àdúrà gba ojú òní tiwa ara mi gbà o. mo kí gbogbo ilé ẹjọ́ gbogbo warriors pátápátá ẹjọ́ ẹ jẹ́ ká jáde o ẹ jẹ́ ká jáde ẹjọ́ torí Ọlọ́run nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìmẹ̀kọ Àfọ̀n lọ sí òkè bẹ́ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò dára àwọn Fúlàní ti kógun dé o wọn bá wọn ṣeré bẹ́ẹ̀ ara wọn bá wọn ṣeré o nítorí pé àwa ṣe jáde wá sí ìta báyìí ni ó ti yẹn so ká lè fi rí network láti lè sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ ká wọlé síbẹ̀ gbogbo àwọn warriors pàápàá ẹ jẹ́ ká wọlé síbẹ̀ Ogun State ní Ọ̀yọ́ State ní Èkó ní. wọ́n ti bàjẹ́ wọ́n ti bẹsẹ̀ méjèèjì jẹ́ tí wọ́n ti wá gé ẹsẹ̀ rẹ̀ ní. tọ́ àti ìmọ̀ Ọlọ́run ní kó yé tọ́lọ́run bá gbàdúrà rẹ ni nígbà tí yẹn ń pa adìẹ gbogbo àwọn àbá àtúnyọkọ sí àtòkù Ọ̀yọ́ wọ́n wá ṣe mítírì ní wọ́n á rán àwa wá láti wá. ọmọ Yorùbá tẹ́ ń gbọ́. yà ẹ kalẹ̀ ẹ kásùn. wọ́n sì láwọn tí ń pariwo fúnjọba náà ìjọba ọ̀yà sọ̀rọ̀ yìí ẹnìkan tí ẹ ń bẹ ní sáìdì gbóná ń bẹ yẹn ìbọn ní ẹsẹ̀ lọ́ọ́ fi ká mọ́lé wọ́n yìnbọn sí ẹsẹ̀ rẹ̀ méjì wọ́n ti bàjẹ́ wọ́n ti bẹsẹ̀ méjèèjì jẹ́ tí wọ́n ti wá gé ẹsẹ̀ rẹ̀ ní. tọ́ àti ìmọ̀ Ọlọ́run ní kó yé tọ́lọ́run bá gbàdúrà rẹ ni. àwọn míì wọ́n jí wọn gbé ẹlòmíì 10 million ẹlòmíì 7 million ẹlòmíì 20 million ẹlòmíì 32 million wọn ò wá dáwọ́ dúró tẹ ìlú ní báyìí náà ṣùgbọ́n àwọn. lórí ilẹ̀ wa tó yẹ kó rí bẹ́ẹ̀ a sì ní alọ́ba aníjòyè aláwọn adarí
àwọn Fúlàní wọn hùwà báyìí fún wa lórí ilẹ̀ wa ẹ̀yin tá a pè ládarí ẹ̀ wá lè wá nǹkan ṣe sí i tó yẹ kó rí bẹ́ẹ̀ sá kí ló dé kí la ṣe fún ẹ̀yin lórí ìgàn kí nìkan tá a ṣe fún ẹ̀yin adarí tẹ́ẹ̀fì ṣe wá báyìí nǹkan tá ò lè ṣe fáwọn Fúlàní lórí ilẹ̀ wọn lọ́hùn wọ́n wá ń ṣe fún wa lórí ilẹ̀ wa ẹ wá dákẹ́ ẹ wá ń wò wọ́n ran kí ló dé àti ìpàwọ́ fún yín pé ṣé àfẹ́ bá wọn ṣe wá Nàìjíríà mọ́ ìbá pé wa pẹ̀lú àwọn pípù yìí kọ̀ọ̀rọ̀ gbọ́ kò dá ẹ fún ní kálukú ọmọ ló ń lo ẹ̀ kí ló dé ṣé wọ́n ń sọ ẹran mẹ́ran kíkan kankan pa níbí ṣé wọ́n ń sọ ẹran mẹ́ran kíkan kankan pa ẹ̀yin adarí wa ṣé wà lẹ́sìn wú ìbá ṣé wà ìdìwà lẹ́ ń wú yìí àwọn tẹ́ ẹ sọ pé ẹ ti adarí lórí ẹ ń wù wọ́n ran àwọn Fúlàní sì ń pa wọ́n wọ́n jí wọ́n gbé wọ́n ń béèrè owó àsìkò tó tí ọ̀yàn mú yìí tó yẹ kó kò sówó ń ta àwọn pípù yìí wọ́n sì ti ń jí wa gbé náà ni wọ́n tún béèrè owó lọ́wọ́ wa láti rí pé àwọn tí wọ́n gbé wọ́n lè bà fún wọn lẹ̀ ẹ̀yin tẹ́ wá jẹ́ ìyá adarí wa ìwà ń wò wá ran kó dáa. wá sú wọn ó ti sú àwọn àgbẹ̀ yẹn kódà àwa ẹsẹ̀ ń pariwo pé oúnjẹ wọn ni oúnjẹ ò tí ì wọ́n torí àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko ò lè lóko mọ́ anybody ń sáàkì báyìí ní ìsìn. ṣé ti gbọ́. anybody ń sáàkì ni kò sẹ́ni ṣé ti gbọ́ ọmọ Yorùbá ọmọ Yorùbá tẹ́ ti fẹ́ dára yín gbọ́ ṣé bá ti máa bá a lọ lélẹ́yìí ṣé bá ti máa bá a lọ òun lélẹ́yìí báyìí ṣé ẹ fẹ́ dára yín gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ní Ìwòye àti Ìṣẹ́yìn ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí aláwọn pípù yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe wọn ò fẹ́ kárí oko dámọ́ ni kébìlẹ̀ àmọ́ pa wá nílẹ̀ Yorùbá ìwà tí wọ́n wù nìyẹn àwa ni ẹ má jẹ́ ká gbà fún wọn gbogbo wa tí ìyà ń jẹ jẹ́ ká dìde ká jà fúnra wa àwọn tó ń ti adarí lé wa lórí ti gbàbọ̀dé fún wa wọ́n ti gbàbọ̀dé fún wa wọn ò sí lẹ́yìn wa ẹ̀yìn àwọn Fúlàní ni wọ́n wà wọ́n ti di ọmọ ìyá Fúlàní wọ́n yé sọmọ ìyá wa mọ́ àwa gangan ni a nídìí láti dìde lọ́wọ́ lọ́tà wà yìí kájà fẹ́tọ̀ wa kájà fúnra wa. ó gágá ìjọba àbílẹ̀ ti sẹ́yìn ni ṣùgbọ́n gbogbo sáìdì ọ̀nà alùsẹ̀kẹrẹ igbó ológun kankan mọ́nà látúlà alárabà wánà gbóńlá ní ààyè kankan mọ́ra wọn ò ń tọ́ ọba lónílẹ̀ gbogbo àwọn abúlé oko Ọ̀yọ́ ni àwọn eléyìí ṣùgbọ́n odògùn ló là wọ́n láàrin Àtìbà local government odògùn ló dàbí epo là wọ́n láàrin tí a fi pààlà Ìṣẹ́yìn àtọ̀yọ́ ṣùgbọ́n gbogbo àdúgbò nǹkan sẹ́ni ó gbádùn mọ́ àwọn àgbẹ̀ gidi tí wọ́n ń dàgbò wọn ò lè lóko mọ́ oko ti bọ́. ìjọba àbílẹ̀ Àtìbà tí gbogbo wọn wà bẹ́ẹ̀ o ǹjẹ́ fi tó alága abẹ létí. gbogbo ẹ̀wọ̀n la fi tó létí gbogbo sẹ́ni tí ó mọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ wọ́n ń pèsè lọ náà ni iṣẹ́ ò sì lọ kankan. ẹ mọ̀ sọ pé iṣẹ́ ọ̀lọ́ iṣẹ́ ń lọ náà ni. alàgbà iṣẹ́ ọ̀lọ́ kankan títẹ́ bá ń lọ ni ìwà tó ń wù ìwọ̀n ni máa wù ẹ mọ̀ defend àwọn pípù ìmọ̀ṣẹ́ ẹ mọ̀ defend àwọn adarí ìmọ̀ olórí ibú ni wọ́n wọ èṣe yàn gbogbo nǹkan ìyà tó fi ń jà àwọn mẹ̀kúnnù àwọn ọmọdọ́mọ wọn ò ní nísìmí kí ló dé ẹ fi ìyà jà àwọn èèyàn yìí ebi ń pa wọ́n ẹ fi pa wọ́n kò sí ná oko tó yẹ kó máa lọ láti máa fi oúnjẹ jẹ àwọn Fúlàní tó ń dà wọ́n láàmú wọ́n tún wá sọ fún yín ẹ̀dúgbò gbèsè lé lórí ẹ wá ń dìfẹ́ǹdì wọn àbí. nípa àwọn tí ń jiyàn gbé ọ̀dáwọ́ dójoojúmọ́ náà wọ́n ń gbéyàn wọ́n ti tó gbẹ́ lómi ní jàrún báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí ò ní ìbọn ti ń bẹ lọ́wọ́ ní ti báyìí náà. iṣẹ́ lọ ni. ọ̀dà tẹ́yẹ bá ní sẹ́ ń lọ àgbà ṣùgbọ́n tí ọ̀já wo ti gbà ni pé ẹnìkan kò lè lo ó ti tan rẹ́ẹ̀dì yẹn yẹn báyìí ìtìjọba ọba ṣe sí kí wọ́n ètè bá wa jára mọ́ ni ó ti dún. ṣé ẹ gbọ́ ìjọba kan ò lè ṣe nǹkan sí i fún yín ẹ̀yin kan fún alágbà yín lẹ̀ lọ́wọ́ Fúlàní ẹ mọ̀ yẹn káwọn èèyàn tán yìí mọ́ àwa gangan lágbà wa lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní iṣẹ́ ìjọba kò lè nǹkan ṣe sí i ẹ ṣe ń pariwo fún ìjọba ni ẹ ṣe ń pariwo fún ìjọba ni lágbàdé ti ń pariwo tá a ti ń pariwo fún ìjọba nípa àwọn Fúlàní yìí wọ́n wà tí ọ̀dà fún wa ìgbésẹ̀ làwọn àwọn ìjọba gbé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká jà fúnra wa ẹ jẹ́ kó polówó ti sẹ́
ẹ̀yin náà wọ́n kẹ́ tó ṣẹlẹ̀ ní ìsìn à ń sọ pé àwọn Fúlàní iṣẹ́ wọn ní mission wọ́n fẹ́ gbalẹ̀ máa lọ́wọ́ ni ẹ̀yin kan ò bẹ́ẹ̀ àmọ̀kátà ń sọ ní ìsìn wọn kọ́ ìbàdàn wá dójú ẹ̀ ní ti ọ̀gbẹ́dà fẹ́ ṣe ti báyìí lẹ́yìn dá defend ara wa gbogbo ẹ̀ akókanjú gbogbo ẹ̀ àmọ̀tẹ́kùn gbogbo ẹ̀yin ọ̀ǹtà ẹ̀yin ọlọ́dẹ ẹ̀ tètè dìde ká defend ara wa ẹ̀mẹ́ẹ̀ká àwọn Fúlàní ọ̀pá wa tán nílùú Ìmòye àti Ìṣẹ́yìn gbogbo àwọn tí wọ́n kidnap tí wọ́n jí gbé ẹ lọ bá wa rẹ́sìkì wọn ẹ lọ bá wa gbà wọn lẹ̀. yẹnyẹn gbogbo àwọn àgbẹ̀ ni wọ́n ṣe mítì ní wá rán àwa díẹ̀ wá láti wá ṣàlàyé fún ìjọba kí wọ́n gbà wá ó ti dójú ẹ̀ báyìí o sẹ́yìn pé tá a bá nìkan tẹ rẹ́ẹ̀dì ó ti dójú ẹ̀ yẹnyẹn ni kí wọ́n gbà wá o oúnjẹ ò tí ì wọ́n oúnjẹ ẹsẹ̀ ń bọ̀ tí ó wọ́n tọ́ra àwọn àgbẹ̀ ò lè lóko mọ́ báyìí o wọ́n ń gbé àwọn àgbẹ̀ wọ́n ń gbowó ẹlòmíì talé ọ̀tọ̀nà rẹ̀ gbogbo tẹ́lómíì ní irú bàbá tí wọ́n gbé tí wọ́n gbá. ṣé ẹ ti gbọ́ wọ́n ń gbé àgbẹ̀ wọ́n ń talé wọ́n ń ta ọ̀nà wọ́n ń ta oko lórí ilẹ̀ bàbá wa ẹ wá ní ká dá ká mọ̀ wọ́n ràn ìkàmọ̀ yín bíbù yìí o ìkàmọ̀ níyìn tẹ́lẹ̀ bá yín kó dá fún yín alẹ́ lòdì yìí kó dá fún yín tí aláàárọ̀ bá ní kó dá fún yín sẹ́ẹ̀ alálẹ́ kò yẹ kó dá fún yín tó ìwà burúkú lẹ́ ń hù fún wa ẹbí ìyá jẹ wá ìtúbí ràn wá ẹ náà wà lẹ́gba ẹ wá ní ká mọ̀ ké ọ̀nà ó là ní ké kí ló dé kí làrá gbá yín gan kí làrá gbá yín àṣìlúyà olórí ibú ẹ̀yìn lórí ìlà sì yan àṣìlúyà olórí ibú ẹ̀yìn adarí òun láti yan ẹ ṣe adarí gidi adarí ẹ̀kọ́ ká mọ̀ lẹ̀kọ́ mọ́ ní adarí lẹ́jú adarí bẹ̀lẹ̀ jẹ́. ọlọ́rẹ̀ ń jò ní tààtà tó ní wàláì wọ́n wá tà lóyò ni katakata tààtà tó ní wọ́n tà gbogbo ẹ̀gẹ́ wẹ́rẹ́ rẹ̀ wọ́n tà mórí ebè ní gbogbo mọ̀tò wọ́n tà. bọ́dọ̀ ta ni wọ́n tẹ̀gẹ́ rẹ̀ fún. wọ́n tà fáwọn èèyàn tí àwọn àgbẹ̀ míì tí wọ́n fẹ́ rà ní nígbà àwọn òrówó àwọn míì tó yá lówó wọ́n fi rí owó tí wọ́n fi rí owó béèlì ẹ̀ 32 million wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó sọ́lẹ̀. eléyìí ní ètè ti dẹ́jú rẹ̀. lálẹ́ kó tó sọ́wọ́ lu yìí ẹgbọ́ tó ti gbọ́ létí sá àwọn Fúlàní ó wá ń tẹ ọ̀rá ìṣèwà lórí ilẹ̀ wa 32 million naira lálẹ́ kó tó sọ́wọ́ yìí nígbà tí wọ́n jẹ́ ń tàn gbé sí òṣòwò tó gba rẹ̀ lẹ̀ ọ̀tàlé ọ̀tọ̀nà ọ̀tàgọ́ tẹ́bìtì láti gbọ́ san owó fáwọn pípù yìí láti gbọ́ wọn fi lẹ̀ sọ ẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ṣé àwa lè dánwó ẹ̀wò lórí ilẹ̀ wọn ni ìwà wo lè adarí ìwù fún wa yìí ẹ̀yin ọba wa ìwà wo lè ń wù fún wa yìí ọ̀dájú lè mọ̀ jẹ́ ọ̀dájú abiyamọ lẹ jẹ́ o ọ̀dájú abiyamọ lẹ jẹ́ ẹ ṣe abiyamọ abiagba abiarédèrèdè lẹ jẹ́ tó jẹ́ bá jẹ́ abiyamọ gidi ni ẹ̀ ní lajú sílẹ̀ táwọn bíbí mọ́mọ́ wà báyìí fún wa kẹ́ẹ̀dì dákẹ́ kẹ́ẹ̀mọ́ gbèsè rẹ̀ kan ó kù díẹ̀ káàtó. ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n ti wá sí bá ń lọ kán rin àwọn tí wọ́n ti gbé tí wọ́n ti gbowó lọ́wọ́ ọkọ̀ wọn wà nínú ìwé àkàkọ́. ẹ má dàkọ wọn ẹ má dàkọ ẹnìkankan. àwọn míì wà bẹ́ẹ̀ tẹ́ tún líìsì inú ìwé tí wọ́n tún láwọn ó gbé wọ́n sì gbé wọn ní wọ́n sọ. rárá wọ́n kọ ìwé sí yín ní abúlé yìí. ẹni tí wọ́n gbé tí wọ́n gba 32 million lọ rẹ̀. wọ́n ti sọ fún wọn gbé. wọ́n wá sọ fún un wípé wo gbogbo kọta akọ́bí ìwé yìí tó ti rí gbogbo tó kù táwọn ó gbé nù. síbi tẹ́ ẹ lè sáwọ́. ẹ wá ní sùúrù àwọn tí wọ́n kọ̀wé òun èdè wa ni wọ́n sọ àbí èdè bòmí. ẹ máa gbọ́ Yorùbá ń bẹ nù wọn Fúlàní ń bẹ nù wọn. ẹ má sọ pé Fúlàní bóyá nígbà tẹ́ ẹ ti gbédè wọn. Fúlàní gangan làwọn yẹn dáṣẹ́ yẹn lé wọn. sẹ́yìn gbédè Fúlàní lẹ́bi Fúlàní ni wọ́n. ṣe rí nígbà tí ẹ má sọ pé Fúlàní. ẹ̀yin dẹ̀ ń bẹ ọ̀nà agbára o. bó la ń lọ báyìí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká jí lójú oorun wa ọjọ́ làwọn ẹ̀ṣẹ̀ gbélé ìdá ṣé bá ti máa bá lọ náà ní àní ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan tẹ̀ ká jà fún orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká gba wàhálẹ̀ lóko ẹrù Nàìjíríà tá a bá dá dúró àwọn kan ìṣẹ̀lẹ̀ sí wo ní ìṣẹ̀lẹ̀ sí wa mọ́ abẹ yìí ni àrò yìí ni ẹ má dàbò láti sọ́ọ̀gù dàgbé dání Yorùbá nìyẹn nìkan ló ọ̀nà àbáyọ
Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. Ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká fòyà láti pè fún Yorùbá nation, láti jà fún self determination. Ọmọ káàrọ̀ òjìrì ọjọ́ làwọn ṣe wílé dáa, ọjọ́ làwọn ṣe wílé dáa. Àwọn ń pariwo fún yín pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan kájọ jà fún orílẹ̀-èdè wa. Wá Nàìjíríà ò lè pè wa, kò pé fọ̀ wa. Tábàjọba wà ní wá Nàìjíríà bá ṣe máa bá lọ là ń bá ṣe ń bá lọ yìí o. Báwọn Fúlàní ó ti máa terrorize wa náà wọ́n ti terrorize wa yìí o. Àmọ́ tá a bá dá dúró, àmọ́ tá a bá dá dúró, gbogbo tó ojú wa ń rí yìí kò ní rí mọ́. Wọ́n gba 32 million lọ́rẹ̀ yìí nígbà wọ́n fi tí wọ́n wọ àbà pẹ̀lú ìbọn tí wọ́n wá mú wọ́n ní mú aṣọ 3 lọ́tọ́wọ́ kó o sì mú fóònù ẹ lọ fóònù rẹ̀ náà wọ́n fi ń pè. So gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní níbi tí wọ́n wà nínú rìsáàfù tí wọ́n wà ó ní àpáta kan bẹ́ẹ̀ nínú rìsáàfù ó ní sáfíìsì bẹ́ẹ̀ pé débi pé tí wọ́n bá sọ pé àwọn agbófinró ń bọ̀ ẹnìkan ń bọ̀ àwọn kan ti wà tí wọ́n ó pè wọ́n débi pé tí wọ́n bá ti gbé èèyàn dé báyìí wọ́n wá gbé bá wọn níbi àpáta wọn àwọn eléwó tó lọ gbé àmì wá. Nínú rìsáàfù ní ìràwọ̀tẹ̀ ìràwọ̀tẹ̀ yẹn ó sún mọ́ rìsáàfù pẹ́kípẹ́kípẹ́kí ibẹ̀ ni débi pé bàbá kan náà ń bẹ ní ìràwọ̀tẹ̀ yẹn olóko ńlá ni bàbá náà ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá bàbá ní ìsinyìí ó ti sá lọ lù rẹ̀ ó ti foko lẹ́yìn. ọwọ́ adáko ń bẹ̀ ni. ọwọ́ adáko ń bẹ̀ ni. ṣé ẹ̀yin náà lọ dáko ń bẹ̀ ni. àwa náà lọ dáko ń bẹ̀ ni. ìbólẹ̀ nílò lu yín. tó àwọn tí ẹ̀rí ibẹ̀ dé mọ́lá yìí. àwọn wa ní sáńbọ́ọ̀dù tí wọ́n kọ fóònù nọ́mbà wọn sí fóònù nọ́mbà ni wọ́n wà ń pè pé àwọn ń bọ̀ àbáwọ̀ náà o nígbà tí ń wá sá lọ bàtọ́ wá fẹ́ wá òun á mú bí àwọn àmọ̀tẹ́kùn mélòó kan pé kó òun wá wá lọ mú pé àwọn rí fọ́ọ̀mù àmọ̀tẹ́kùn kí o kò síbi tó lè sáwọ̀ o àwọn ò mú ọ o bẹ́ẹ̀ bá sì rí nọ́mbà kan gan tẹ́ ẹ bá fún wa pé wọ́n ó tíráàkì ẹ̀ owó tá a ti nọ́mbà ṣe wà yìí èèyàn mélòó la máa dákọ. lórí ilẹ̀ wa gbogbo wọn pàbòdè fún wa wọ́n wá sọ wá dẹrú Fúlàní wọ́n wá sọ wá dẹrú Fúlàní eléyìí ó kù díẹ̀ káàtó orúkọ ọmọ Yorùbá ni wọ́n máa ládé eléyìí tá à ń gbọ́ yìí ó báyàn nínú jẹ́ o ó kù díẹ̀ káàtó àìsọ́pà náà àwọn olórí àìsọ́pà náà olórí àìsọ́pà náà bá a níjòyè a ní representative níbo làwọn representative wa wà pẹ̀lú gbogbo àbúkú táwọn Fúlàní wù fún wa tí wọ́n lè gbà wá kalẹ̀ tí wọ́n lè gbìjà wá ibo ni wọ́n wà ibo ni wọ́n wà ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde o ìròyìn àjò tí mo ní kí n mú etí gbọ́ yín iná rẹ̀ ti gbọ́ yìí ẹ bá wa pé ètò náà kọ́ lọ dáadáa ó ń ṣẹlẹ̀ ní Ìwòyè ó tún ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn nílẹ̀ Yorùbá bákan náà ló ti ń ṣẹlẹ̀ tó wá dá ká lajú wa sílẹ̀ ní kálùbọ́ kò wọ́ sọ́dà kí á lajú wa sílẹ̀ tí kálùbọ̀ wá kò wọ́ wọ́n tàlùbọ̀ tí ń kó ojú wa tipẹ́tipẹ́ àmọ́ lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ká dìde ká gba wa lẹ̀ ẹ jẹ́ ká jà fúnra wa tí olóṣèlú kan bá lè jà fún wa ẹ jẹ́ káwọn náà jà fúnra wa bí àwọn adarí kan bá lè jà fún wa ẹ jẹ́ káwọn náà jà fúnra wa ẹ̀tọ́ wa láti jà fúnra wa torí self defence ni wọ́n pè é self defence ni wọ́n pè é ẹ má dòde àwọn olórí yìí mọ́ wọ́n ń sara wa wọ́n ti gbàbọ̀dé fún wa àwọn fámìlì Fúlàní ni wọ́n ń ṣe fámìlì wa mọ́ àwa tí wọ́n ń pa tí wọ́n ń dà láàmú gangan ní ká dìde lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ kí n pílè kí ni ìtàn kí
Gídó. Èyí tẹ́ ẹ sọ. Pa kámẹ́rà. Àwọn onílàákàyè wọn ti ń gbọ́. Ẹ já sọ ní pápápá. Ẹ̀gbọ́n náà kí ni agbára ìjọba ọ̀ká ṣe máa ni wọ́n pè ní amúnimóògùn. Wọ́n fi helicopter àti àwọn. Bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹni tán bá ti jí gbé rí á mọ nǹkan tó ń sọ. Wọn kò sí tí wọn lè ṣe. And we are saying our citizens should be patriotic. When the government that is supposed to be responsible and responsible for the protection, for their protection, it appears to be on permanent sabbatical. I think gbọ́pọ́n ti ń gbé àwọn ọ̀dà kẹ́mi wà lára àwọn first generation àwọn èèyàn tó ń gbé. Ẹyin first set. Èèyàn méjì náà dùn sójú mi. Ọ̀gá mi láì ní kò sí ẹ káàbọ̀ sórí ètò mú kí ẹ ti gan ni sà. Sókè bá lè mọ àwọn èèyàn ní sà ikú tẹ́ta kúta kò ní tí kò ní rẹ́yìn. Ọ̀rọ̀ tó ń tẹ̀ nílùú Ìwòye lè mọ̀ pé kí wọ́n ti gba àwọn èèyàn wa kó ń gbọ́ o. Kí ni ìgbésẹ̀ tí ìjọba gan gbogbo àwọn àtọ́ ni wọ́n gbé wọn gba ilé ìwé? À ń sọ pé Nàìjíríà di two country àwọn èèyàn ò fílípù àwọn ọ̀bà wa gbọ́. Ẹ̀yin náà wò kàn tẹ̀lẹ̀ lórí ilẹ̀ wa. Lórí ilẹ̀ wa ó ti fi wá gbé wọ́n bèrè ransom. Àìsọ́pá ní àwọn adarí aláwọn ọba aláwọn ìjòyè àwọn Fúlàní ti ń wà báyìí fún wa àwọn ọba tá a gbẹ́kẹ̀lé wọn ò lè gbìjà wa àwọn ìjòyè tá a gbẹ́kẹ̀lé wọn ò lè jà fún wa wọ́n ò wá ràn tó ẹkú rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ìwà táwọn ò lè wù lórí ilẹ̀ àwọn Fúlàní lọ́hùn-ún ọwọ́ wù fáwa ọwọ́ lọ́pọ̀ security wa ṣé security wa báwọn pẹ̀lú àbúkú tó ń wù fún wa lórí ilẹ̀ wa yìí. Ó tún báyìí wọ́n tún recruit àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Wọ́n tún provide security vehicles. Tá a bá wo iye tí gómìnà Ọ̀yọ́ state ní. Irú ìbọn wo ni àwọn Àmọ̀tẹ́kùn ń lò? Lórí. Ṣé ìṣèbọn kòkòrò? Mú ń bọ̀. Ìbọn tó fi ń pa Ọ̀yà ni. Tẹ́ bá mọ iye tí gómìnà ti ná lórí ọ̀rọ̀ ẹlẹ́fẹ̀ẹ́ state police. This is the responsibility of the federal government. And the various state governments, káti ẹ̀ kọ́kọ́ sọ̀tọ̀ Ọ̀yọ́ state, kábẹ̀rẹ̀ látòrí LAM, wọ́n ti ná more than almost 800 billion naira lórí security. Tí kì í ṣe responsibility wọn, tó ẹ federal government ló yọ àyọjú ràn, ẹ̀yin lẹni navy, ẹ̀yin lẹni army, ẹ̀yin lẹni air force. Ẹ lọ́lọ́pàá, ẹni immigration, ẹni gbogbo ẹ̀. Yet lè torí ẹ̀ làwọn fi ń sọ̀rọ̀ devolution of power. Àwọn òṣèpé ìwé Yorùbá àgbẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ afẹ́. Ẹnu la máa sọ ṣùgbọ́n wá tún wá gbọ́ o. Àwọn òfẹ́ ìwé Yorùbá wà kankan orílẹ̀-èdè Yorùbá òun làwa fẹ́ tó di tó gẹ́ ó di sú wa. Nàìjíríà kò provide security fún wa. Ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn wa. Ojoojúmọ́ ni wọ́n ń jí àwọn èèyàn wa gbé. No security. Nigeria is not working. Let's divide Nigeria. Ká lọ separate way. Kí Yorùbá ò dá dúró, kí Ìgbò ò dá dúró, kí Ìgbò àbáwúsá àti Fúlàní kí lọ́ọ́ pé ogun wọn. Káwọn oníkálukú kọ́ lọ dá dúró, kọ́ lọ dún state ẹ̀tẹ́, kọ́ lọ tún lu ẹ̀ṣẹ̀. Nǹkan táwa fẹ́ nìyẹn. Àwọn ò fẹ́ wá Nàìjíríà mọ́. Wá Nàìjíríà ti sú wa. Kí ló dé? Ṣé dandan ni láyé fi ṣe wá Nàìjíríà ni kò sí security kò sí iná kò sómi ètò ààbò tó yẹ kẹ́ tún provide fáwọn ọmọ ìlú tún provide fún wọn ojúmọ́ ni wọ́n ń jí wa gbé lórí ilẹ̀ wa àwọn Fúlàní yìí ojúmọ́ ni wọ́n ń pa wá lórí ilẹ̀ wa tó bá jí wa gbé tán wọ́n tún béèrè owó tí àbá rí owó fún wọn wọ́n pa wá tó ẹ kó rí bẹ́ẹ̀ ṣé àwa lè dánwó ẹ̀wò lórílẹ̀ wọn lọ́hùn-ún ṣé a lè dánwó ẹ̀wò àwọn ọmọ Yorùbá ṣé a lè dánwò nǹkan táwọn Fúlàní dánwò lórílẹ̀ wa ṣé àwa lè dánwò lórílẹ̀ wọn ẹ wá ní ká má pariwo ká má dọ́ pé àdàdúró ká má pa Yorùbá nation àbí wọ́n lè pa dandan ni gbogbo ẹ̀yọ́ mọ́ káàrọ̀ òjíire
tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tẹ́ ẹ fẹ́ kí àwọn Fúlàní ọmọ jí wa gbé mọ́ kọ́ mọ́ pa wá mọ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká jà fún Yorùbá nation ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká jọ jà fún self-determination self-determination ẹ̀tọ́ wa ni right wa ni ẹ mọ̀ ẹ̀ káwọn kan dẹ́rù bà lórí self-determination ẹ mọ̀ ẹ̀ káwọn kan dẹ́rù bà wá lórí self-determination ẹ̀tọ́ wa ni tó àlè máa bá lọ báyìí àlè máa bá lọ báyìí pẹ̀lú wa Nàìjíríà pẹ̀lú àbúkú tí wọ́n wù fún wa lórí ilẹ̀ wa yìí àlè máa bá lọ báyìí ẹ̀yin tẹ́ ń pawó rìsọ́sọ́rìn àwọn ọ̀fẹ́ rìsọ́sọ́rìn kan mọ́ àfẹ́ àtúntò torí tó bá ti ṣe rìsọ́sọ́rìn náà ni nǹkan tá à ń kọ́ iná ní padà máa ṣẹlẹ̀ ariwo tá à ń pa iná láti kọ́ọ̀tì láti máa pariwo àmọ́ tí a bá dá dúró ẹgbẹ́ orílẹ̀-èdè tá a dá dúró ariwo tá à ń pa àní pariwo ariwo báyìí mọ́ torí síkọ́rìtì wa àwa fúnra lásìkò ara wa a ní police fúnra wa a ní custom fúnra wa a ní army fúnra wa ní tí òkè bá wà síkọ́rìtì ilẹ̀ wọ́n táìtì àwọn kan ò ní mọ̀ wá from nowhere láti mọ̀ terrorize wa lórí ilẹ̀ wa mọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ àmọ́ tá a bá sì sọ pé inú wa Nàìjíríà la fẹ́ kúlé lórí ariwo tá à ń parí lámọ̀ pa lọ o ìbá dáká ronú o ọmọ Yorùbá ìbá dáká ronú àròjinlẹ̀ ká jà fún orílẹ̀-èdè wa òun ni ọ̀nà kan ṣoṣo tá a fi lè òun nìkan ọ̀nà kan ṣoṣo tí ogun òjínigbé yìí tó fi dópin o ogun jíwá gbé wọ́n béèrè owó wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀nà kan ṣoṣo tá a lè gbà tí gbogbo òfin fi dópin ní pé ká dá dúró ètò náà kò ní jù báyìí lọ o mo kí gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa o mo kí ọ̀gá mi White Lion ẹ̀mí yóò gùn fún wa àníwá ní ti báyìí ẹkúṣẹ́ takuntakun mo kí bàbá mi Emeritus owó tó bá ń jẹ́ Akíntóyè bàbá ẹ pẹ́ fún wa ẹ̀mí yóò gùn àníwá ní ti báyìí bàbá mi Sunday Adéníyì Adéyẹmọ èmi tẹ̀yìn ní ogun àìwò tí bàbá yẹn pa aládìjọ́ yìí náà ni o ipe àfẹ́rí àwọn Fúlàní tí wọ́n ń pa wá tí wọ́n ti wá gbé àfẹ́rí wọn mọ́ lórí ilẹ̀ wa àìwò tó ń pa ní tẹ̀yìn ọ̀dàlẹ̀ ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá ẹ̀yin oníjẹkújẹ tẹ́ẹ̀ fi gbókun gbé kí wọ́n lọ pa wọ́n mọ́lé níjọ́ kìnìún àná tó lọ́n bọ̀ fún yín ṣe torí pé ìlú kan ni bàbá Ìgbòho ṣà ló fi ń jà àjàyè wọn ò lo onímọ̀ ìpẹ́lẹ́ ọmọ Yorùbá lẹ́ẹ̀fi rí wọn mú lẹ́dùnmọ̀ kò fi fà wọ́n léyìn lọ́wọ́ lẹ́dùnmọ̀ kò fà wọ́n léyìn lọ́wọ́ ṣẹ́wárí ní ìsìn gbogbo ẹ̀dá pa pé Ìgbòho Sunday Ìgbòho fẹnu wúgẹ́ẹ̀tì fẹnu ṣèkínní nígbà táwọn Fúlàní ìdé ní ìsìn ìgbésẹ̀ lẹ́yìn gbé báyìí gbogbo ẹ̀yin tẹ́pà inú PC Àbẹ̀kọ́yà àbíkílẹ̀ pé ayín ẹ̀yin olórí ibọ̀ máa lè jáde dàtí nígbà tó ń pa àwọn ọmọ wa ní àwọn èèyàn wa ní ìsìn ìgbésẹ̀ lẹ́ ti gbé báyìí sáàrí kí ló dé ọmọ Yorùbá ò lè fẹnu kò ná tó pé ìṣubú ara lámọ̀ wá kiri why kí ló dẹnu wo lè kò tó pé ìṣubú ara wa lámọ̀ wá kiri ẹ jẹ́ ká jáwọ́ nú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nú kiri sí ẹ jẹ́ ká jọ gbómi lákaná ilẹ̀ Yorùbá ní àwọn Fúlàní ìfẹ́ jó wọ́n fẹ́ kókù jà ẹ jẹ́ ká gbìyànjú ká dìgbà wálẹ̀ lọ́wọ́ wọn ẹ jẹ́ ká gbìyànjú láti dìgbà wálẹ̀ lọ́wọ́ wọn tó heritage wà nílẹ̀ Yorùbá o Yorùbá land is our heritage it's our country Nigeria kì í ṣe country wa Nigeria is not our country lọ́ọ̀lùgá ló sọ wá papọ̀ 1940 amalgamation òun ló sọ wá papọ̀ Ọlọ́run bá kọ́ ló dá Nàìjíríà èèyàn ló ké Nàìjíríà èèyàn bíi tiwa yìí ló dá Nàìjíríà kalẹ̀ ẹ bẹ́ẹ̀ káwọn èèyàn fún wa mọ́ ẹ bẹ́ẹ̀ káwọn èèyàn tẹ́kínní kó fún wa mọ́
Nàìjíríà ó ti expire 2014 Nàìjíríà ti expire ẹ lè wo 100 naira bá gbé irọ́ làbá ń pa fún yín ẹ lè tíra ìkẹlẹ̀ wo 100 naira ẹ rí ń bẹ̀ kí ló wá dé tẹ́lẹ̀ fi alóhùn sílẹ̀ kí ló dé tẹ́lẹ̀ kẹta fìmọ̀ ṣọ̀kan láti pé akó lábẹ́ Nàìjíríà after all ó dé ìdá tó fi ṣọwọ́ ti pé náà ẹ̀dẹ́ ká ti fẹ́ ìlú yẹn ẹ̀dẹ́ ká ti fẹ́ Nàìjíríà ká pín Nàìjíríà kó ní ká tó kọ́ mọ́ lọ́lọ́ ẹ̀ ó nìkan lọ́yà báyọ sí ìṣòro tí ó ṣẹlẹ̀ sí wálẹ̀ Yorùbá ètò náà kò ní jù báyìí lọ oníyẹn ọlọ́kà ṣe wo ẹ̀ ẹ̀dá kan wà mú kí ẹ̀dá kan mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ ń fi tọkàntọkàn bá mi lọ gbogbo àti máa ṣe program ẹ bá mi pín ètò ìkọlọ dáadáa o information tó jẹ́ ẹnu ìní o kì í ṣe fake information o ẹ bá mi like ẹ bá mi love ẹ o ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe tó YouTube mi IBNM TV lọ́kọ̀ YouTube mi tẹ́tígbọ́ ẹ ṣe gan ni mo appreciate God bless you all àní orílẹ̀-èdè Yorùbá kò ní parẹ́ kò ní parun láṣẹ Èdùmàrè Àjàyí àjọ ìjà tá à ń jà yìí sorry ìjà tá à ń jà yìí àjọ ìjà lájàyè ni kò ní wẹ́lẹ̀ kankan tìǹú wa tẹ́tígbọ́ ó kọ́ tí mo yí padà o Ìbíyẹmí Ọláìtàn owó ìmọ̀ sí IBNM Family TV.